Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Gẹ́gẹ́ ìṣàlórí ètò yìí, bàbá wa Sheikh Adam Abdullahi lórí rọ̀yìn mọ́lọ́ tààlà ọlọ́mọ àfọ̀rún kẹ́ wọn kó bá a ṣe kú nísìnyí fún wọn. Iwájú wọn ti dá ọlọ́mọ àjò bàjẹ́ wọn láéláé. Ẹ̀yìn wọn tó wá ń tò náà ọlọ́mọ àjò bàjẹ́ láéláé. Kúrò àgọ́ fún wa Sheikh Adam. Qul huwa Allahu ahad, Allahu samad. Bákan náà bá Sheikh Ahmad Al-Adabi, bàbá alámúnigun, bàbá alágbàjì, bàbá níwò tí ò bá kí. Ọ̀dọ̀ sí Adébọ̀wálé, Mídìm Rìtádọ̀, Jésù Ọ̀kọlà nìyẹn. Àti arágbọ̀n ṣàná. Bá Bíwásì, ọlọ́run bá fọ̀rùnkẹ́ ogun ọkọ̀. Kúrò lọ́gán fún àwọn náà. Àti alájà Tọ́yìbà Adéníjì Yusuf lórí bàbá tèmi náà. Kúrò lọ́gán fún gbogbo wọn. Allahu samad, lam yalid wa lam yulad. Now, ọmọ agbẹ̀yìn tẹ́yìn ṣe one. Bàbá wa Sheikh Habibullah Adam Ali lórí. Ọlọ́ba ṣẹlá fún bàbá. Ó bá ṣe àlàáfíà tó péye àjogún ẹ̀ fún wọn. Wọ́n dàgbà, wọ́n dògbó. Yorùbá ní kéèyàn fọwọ́ páwó, ó fèrè igi jóbi. Tó bá ṣàgbéyà ṣe fún wọn. Torí pé kẹ́mi wọn gùn ló máa jẹ́ kí iṣẹ́ mọ́ríkàsì lè continue. Tọ́ba ìtàn tó máa dàgbà, gbogbo àwọn tí wọ́n lè bà á jẹ́ àti rẹ̀ wọ́n. Ẹ̀gbọ́n àwọn náà àti gbó síbẹ̀. Wọ́n yà fún ọlọ́láfíà àtẹ̀mí gíwọ̀n ara lílàfi Quraish. Fali Abdullah Bazal Bayt. Now, gẹ́gẹ́ bí àkórí ọ̀rọ̀ wa, ìgbésí ayé Pọ́ọ̀lù ti èròǹgbà rẹ̀. Mo ti jẹ́ kó yé wa pé season film ní tọ́pìkì yìí. Ilé òde ń ṣe lecture, ìdánilẹ́kọ̀ọ́ ni, kò ń ṣe wàásù, ìdánilẹ́kọ̀ọ́. Tó fi jẹ́ pé mi ò ṣe níṣe wáàsí torí mò ń sọ̀tàn gbésí ayé èèyàn kan ni. Àti mission ẹ̀ when he was alive lórí àwọn Christianity àbí lórí àwọn Christian. A parí ọ̀rọ̀ yẹn sí ẹnìkan onírú ẹ̀ṣẹ̀ nìkan. Yẹn ni part 9 tá ṣe. Part 10 lélẹ̀. Bí wọ́n ẹnìkan sọ yẹ́sùn kan wá pé ẹ ká máa fi subtopic sí abẹ́ ìṣèrántí yẹn ń sìn ni. Bóyá táwọn máa ṣe part 11 torí ó yìí lọ díẹ̀ náà o. Ó yìí lọ díẹ̀ torí part 10 yìí ń sìn. Tó wà lábẹ́ ẹ̀ pọ̀ gan kódà. Bóyá part 11 kò tiẹ̀ ṣe wọnú ẹ̀ gan wá pa mo ṣe wò yìí. Kí n tó wá lọ nínú tí verse tó yẹ kí n lò kí n fi conclude ti last 9 yẹn. Ẹjẹ́ sáré bá lọ wò. Ká lè mọ̀ pé ẹ̀jẹ̀ Jésù kò ní ìwọ̀n pẹ̀lú gbèsè ayé ẹ̀ tó bá ti kú pẹ́rẹ́ wàá jẹ burúkú ìyá ẹnìkan lè kú fẹ́ ṣe o. Láì kan waste time ara ẹ o. Ẹgbọ́n tí ìwé Revelation tó ń gbàgbọ́ àlá tí Jòhánù lá tó lọ́lọ́run fi hàn tó ń jẹ́ fi hàn lójú oorun tó máa ṣẹlẹ̀ lọ́run ẹgbọ́n tóun náà wí o. Ẹ bá ṣíwèé fún wọn chapter 20 verse 12 ẹgbọ́n tó wí o. Ìwé fún orí 20 ẹsẹ̀ 12 tó bá ń tàn ẹ́ má tanra ẹ jẹ ẹnìkan ò lè kú fẹ́ ṣe ẹ tó bá ṣe ló máa gbà náà. Orí àwọn ò. Ẹ máa gbọ́ tí John lóhun rí òun ló máa ń ròkù èmi ìrókù o. Òun ló máa ń ráwọn òkú èmi ìrókù o. John sọ wípé òun rí àwọn òkú Àti ewé. àti àwọn ọmọ kéékèèké Àti àgbà. àti àwọn àgbàlagbà. Wọ́n dúró níwájú ìtẹ́.
ó ní wọ́n dúró níwájú ìtẹ́ ìdájọ́ Ọlọ́run. a sì ṣí àwọn ìwé sílẹ̀. Ẹ máa gbọ́ o, a wá ṣí àwọn ìwé sílẹ̀. a sì ṣí àwọn ìwé mìíràn kan sílẹ̀. A wá ṣí àwọn ìwé míì náà, àtúnṣí yẹn náà sílẹ̀. tí í ṣe ìwé ìyè. Ìyẹn nìwé ìyè. a sì ṣe ìdájọ́ fún àwọn òkú. Ẹ máa gbọ́ o, a wá ṣe ìdájọ́ fún àwọn tó ti kú tó ń rí yẹn. láti ohun tí a ti kọ sínú àwọn ìwé Láti náà. inú tó ń ṣe láyé tá a ti kọ sínú ìwé yẹn. Ẹ máa gbọ́ o, gẹ́gẹ́ bí iṣẹ́ wọn. gẹ́gẹ́ bọ́n ṣe láyé. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ Jésù wá dá gbèsè ayé àwọn eléyìí. ó ti bẹ́ẹ̀. Tó bá jẹ́ pé gẹ́gẹ́ bá a ṣe láyé náà ṣe máa dájọ́ wa, Jésù kú fún wa ní ẹ̀dẹ̀. Ẹ gbọ́ mi yé, ẹ ṣe wá ní Jésù wa kó lọ́ngbà ẹ̀. Tó bá jẹ́ pé wọ́n máa dá ẹjọ́ wa gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ wa, tẹ́kọ̀ọ́ dẹ̀ tó wá kú fẹ́ ṣe wa, tí Paul ń gbé wa mọ́ra nínú Romans 10:9 tó ní pé tó bá lè jẹ́ ojú ní Olúwa tó lè gbàgbọ́ nínú ọkàn pé ajínigbé kú òun òkú, a ó gbà ọ́ là. Sórí pé rọ́ ló ń pa. Iṣẹ́ ọwọ́ ẹ ló máa là ẹ́. O get, tó bá ṣe láyé ló máa là ẹ́. Ẹ̀jẹ̀ Jésù lè là ẹ́ o. Àfihàn ẹ́ndì part 9 yẹn. Náà ìdá fẹ́ wò lálẹ́ yìí. Òun ni ọ̀rọ̀ pé ṣé lóòótọ́ Jésù kú fún wa? Ṣé lóòótọ́ ni Jésù kú? Ló wíṣ àti ń dẹ̀ sọ kí nìkan fún yín. Kò síbì kankan ní Báíbù tí Jésù ever sọ wípé wíwá sáyé mi o, wọn á kú fẹ́ ṣe yín ni, kò sí rárá. Láti Genesis bóyá àsọtẹ́lẹ̀ kan ló wà pé ìwásáyé mi tí n bá máa wá o, wá kú ni o. Àbúrò náà wá dé wá ní wíwásáyé mi láti wá kú ni, kò sí ohun tó jọ. Mo sì mú yẹn wá ní part 8. Mo kó ti Mark 1:38. Ó wá sáyé láti wá wàásù. Ní Luke 4:43, Ọlọ́run wá sáyé láti wá wàásù. Jù bẹ́ẹ̀ lọ, mission Jésù jù bẹ́ẹ̀ lọ. Mo kẹ́yìn tó wà lórí TikTok náà. Náà máa lọ ní pé ẹjẹ́ á wò lọ. Ṣé rí wọ́n fi àwọn kan Christian ọ̀nà yìí jìn gan o. Wàhálà ọ̀nà yìí jìn gan. Kò lè sí ohun tó fà á. Ẹ kàn ní Báíbù lọ́wọ́ ẹ kì í kà. Mo tún wá rí àwọn àṣírí. Ṣé tọ́bìkì ẹni pé tọ́bìkì tó le gan ni? Part 10. Pósítà part 11 ti wà nílẹ̀ already. Ó yẹ kí n ṣe kan lánàá, ìkan lè ní ni. Bọ́ mi mọ̀ pé àwọn ọmọ mi náà ní àná yẹn. Irú next week ń sìn, àwọn náà ní Tuesday. Èyí máa ṣe Wednesday. Part 11 Wednesday yẹn ti máa pọ̀ sí. Mo ní ti máa parí ọ̀rọ̀ Paul yìí tán. Màá ṣe wá bọ́ sórí Muhammadu, ìgbésí ayé Muhammadu àti èròǹgbà rẹ̀. Ní o lè jí pásọ̀ àgbèrè lọ. Ó lè pọ̀. Tí ó bá dẹ̀ ní tí wọ́n lè ṣe lọ́dún ẹ, o tún lè gbé jáde. Ti Jésù ti ànábì Ìsá tí ẹ̀ náà lè pọ̀ kò lè ju pàtì ẹyọ kan ṣe náà lọ. Ti Jésù ó lè wọ pàtì méjì. Torí àwọn tó ló sọ ọ́ lẹ̀ nínú Bíbélì ló máa jẹ́ kí ìtì ẹ̀ tó gùn díẹ̀. Mi ti bẹ̀ ṣẹ́ lórí àwọn yẹn o. Torí eléègan mi ti yanjú ẹ̀. Eléègan ni prime tọ́wádé kan wá ní prime suspect. Prime suspect ní Paul. Now, wọ́n wá ní tí nǹkan ṣẹlẹ̀ láyé Aísáyà. Allah akbar.
ẹ̀yin Christian mi ò ń ṣọ̀tá yín o máa ń tẹnu mọ́ o ká lè bá àjọ là ń wájú Ọlọ́run ló jẹ́ kí n máa ṣàìsùn torí tiyín mi fẹ́ kẹ́ni bọ́dì wọná ní wàhálà tó bá mi kí tó wá lọ àtàwọn mi bá lọ sí àjì 2024 our Jew travels àti London allow no travel and tours àyè ṣì wà o ẹ lọ worúkọ wa àwa náà accredited tour tí ó gbọ́dọ̀ gbìyànjú lọ sí hajj lọ́dún yìí inshallah minimumly 4.5 million ní owó hajj ọdún yìí bá lè fẹ́ lọ sí umrah náà ìwà ẹni tẹ́ bá ń ṣàlọ́ ṣe business máa sọ fún ayé ṣe sùúrù mo fọlọ́n búra fún yín Alhaji Abdulhakeem Muradiyo wọn ọ̀sùn wọn owó nítorí ọ̀rọ̀ yẹn o bó ṣe máa jẹ́ sísan ìwọ̀n iṣẹ́ lórí ẹ̀ ibi tí wàá sì máa wà lọ́sẹ̀ yìí à ń lọ sí Ẹlẹ́pẹ̀ ní Kòròdú lọ́nà tó lọ sí Jẹ̀dẹ̀ ọ̀nà tó lọ sí Jẹ̀dẹ̀ gangan ní Ẹlẹ́pẹ̀ wà ẹ bá ti wá dé Ẹlẹ́pẹ̀ ẹ bá mọ́tò lọ sí Ẹlẹ́pẹ̀ láti Ìkòròdú roundabout ẹ bọ́lẹ̀ ní Àbókí ẹ máa dé Ẹlẹ́pẹ̀ last bus stop ẹ wá bèrè Àbókí junction ẹ bá fẹsẹ̀ ní wọlé ni Ẹlẹ́pẹ̀ last bus stop ẹ ti máa bọ́lẹ̀ ẹ wá bèrè Àbókí junction ẹ máa wọlé ó ṣeé ṣe ká gba àlejò pásítọ̀ kan ní sátọ̀dé eléyìí ó ṣeé ṣe ni o ìrora mi rò pa tí conclude bó ṣeé ṣe tó bá máa wá mo ti ní kó sẹ́ndì photo ẹ̀ and all that tó fún mi tí ò wá mọ́ tí ọ̀gbẹ́ni yẹn lórí tí Isaac ló fi jápa. now bákan náà mọ́ ọ̀tá máa fi kó àwọn chairs wa tí àwa ti pé alhamdulillah akí ògbẹ́yìn tí ẹ bá dà sí so ó mọ́tò tá a rí 40 million naira ni and inshallah ẹ̀rọ ọlọ́run ti fún wa ní $100 tó jẹ́ 130,000 naira as of àná mi mọ́ tó ń gbà lé ni o as of àná 1,300 ló jẹ́ $1 nọ́mbà tún Nàìjíríà tó so a ti ní 130,000 naira nílẹ̀ ṣé lákàtà máa ń gbé sórí kinní yẹn tó máa gbára gba gbé sí yẹn ẹ lè sọ ó máa ń gba dọ́là ẹ kàn send it through send wave ó máa wọlé direct síbẹ̀ ni ó máa wọlé direct síbẹ̀ ó máa ń gba dọ́là dáadáa tó ló máa ṣàkún wa náà inshallah bóyá tó wà ní next week máa gbé ọ̀rọ̀ tí ò bá tí ì lọ o ilé kan wà tí ẹnìkan fẹ́ tà ní Ọmọlé phase 1 it go for 220 million naira léyìn ń ṣe 220 million confam ó ní sí ọ̀vọ̀ ilẹ̀ ń ní sí ọ̀vọ̀ ó ní survey ilé dẹ̀ wà lórí ẹ̀ story building and some boys quarter lẹ́gbẹ̀ẹ́ it go for 220 million naira ẹ bá ní ìdí ẹ̀ kó pè mí now ó wà ní Ọmọlé phase 1 ní Ìkẹjà now mo ní àwọn Christian máa ń sọ̀rọ̀ kan fún wa kódà when I was young wọ́n máa yẹ kó yá pé wàhálà kan ṣẹlẹ̀ lọ́rùn jọ́ kan nínú Isaiah chapter 6 verse 8 màá kó ka verse 8 a ṣe wá padà sí verse 1 ká lè mọ ẹni tó ń rìn fáàsì ń bẹ̀ ní gbogbo kan lọ́dọ̀ Christian Jésù ni àkíyèsí kan sọ mí yọ kan ó ní láti bẹ̀rẹ̀ àtòpin báíbù Jésù ni mo ní àà ìsọkúsọ ló ń sọ yìí ó ní Jésù náà fi ròyìn irọ́ ọmọ tó ń sọ ẹ̀yà wẹ̀lẹ̀ Isaiah chapter 6 ẹ̀ka verse 8 náà. èmi gbọ́ ohùn Olúwa pẹ̀lú tó sọ pé ta ni èmi yóò rán ta ni yóò lọ fún wa nígbà náà ni èmi wí pé èmi nìyí rán mi wọ́n ní Jésù ló dáhùn jọ́ náà lọ́hùn
láì báwo kí máa tún fún mi nìyẹn ó dẹ̀ mọ̀ tí mò ń sọ gbé láti fa sún àǹkan náà pé Jésù kọ́ Jésù báwo Jésù kọ́ ọdún tí wọ́n fẹ́ substantiate pé Jésù wá kú fún wa lóòótọ́ náà ìmáàlú Isaiah 6 verse 8 yẹn bẹ́ẹ̀ jẹ́ gbé láti verse 1 káyọ̀ tó bá ń bẹ̀ ẹ́ ọdún tí táyà ọba kú bẹ́ẹ̀ ni èmi tí Olúwa jókòó lórí Isaiah ló ń sọ̀rọ̀ o ẹjọ́ ṣé Jésù lórí Olúwa lórí ìtẹ́ nínú ìwà Isaiah ṣé Jésù lórí Olúwa lórí ìtẹ́ síwájú lórí ìtẹ́ tí ó ga ẹ̀hẹ́n tó sì gbé ara rẹ̀ sókè. bẹ́ẹ̀ ni ìṣẹ́ tí aṣọ ìkúwà rẹ̀ kún tẹ́ḿpìlì àwọn sẹ́ráfù dúró lókè rẹ̀ ẹ̀hẹ́n ọ̀kọ̀ọ̀kan wọn ní ìtẹ́ mẹ́fà bẹ́ẹ̀ ni ó sì méjì bo ojú rẹ̀. kí tó lọ ẹjọ́ ọlá ní captain kèsì o nífẹ̀ẹ́ra ẹ̀kọ́ tìbí tánú ẹ̀ náà ni ẹ̀ka ètè débẹ̀ náà ó fi méjì bo ojú rẹ̀ bẹ́ẹ̀ ni ó sì fi méjì bo ẹsẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni ó sì fi méjì fò bẹ́ẹ̀ ni dé sí èkejì bẹ́ẹ̀ ni mímọ́ bẹ́ẹ̀ ní ni Olúwa àwọn ọmọ ogun bẹ́ẹ̀ ni gbogbo ayé sì fún ògo rẹ̀ ẹ̀hẹ́n àwọn ọ̀pọ̀ ilẹ̀kùn nípa ohun àwọn òpó ilẹ̀kùn nípa ohun ẹni tí ó ké ohun ẹni tí ó ké tẹ̀síwájú tí ó ké sì kún fún èéfín ẹ̀hẹ́n. Ẹ máa gbọ́ Isaiah wá sọ pé ègbé ni fún mi Isaiah mo jẹ́ ẹni òkè mo gbé ẹ̀hẹ́n nítorí ó yá mo gbé ẹ̀hẹ́n nítorí ẹ̀hẹ́n bẹ́ẹ̀ ni ẹ̀hẹ́n mo gun ẹgbẹ́ wa 6 o ẹ̀hẹ́n bẹ́ẹ̀ ni sẹ́ráfù fò wá sọ́dọ̀ mi sọ́dọ̀ Aísáyà ni o ẹsẹ̀ iná ẹ̀ṣẹ̀ iná lé ọwọ́ rẹ̀ pẹpẹ wá ó wá fi kan Aísáyà ní ẹnu ó wá sọ pé kíyèsí èyí ti kan ètè rẹ o adarí ẹ̀ṣẹ̀ jì ẹ́ adẹ̀fọ́ ẹ̀ṣẹ̀ rẹ nù Aísáyà ló gbọ́ ohùn Olúwa tó sọ pé ta ni èmi yóò rán ta ni yóò lọ fún wa èmi wí pé èmi nìyí rán mi. Ok jẹ́kùn jọ Jésù ìyẹn ń ṣe evidence ẹ̀ tú dá ẹjọ́ wa lo evidence gangan wọ́n máa ń lò nínú Revelation orí 5 láti ẹsẹ̀ 5 gangan mo fẹ́ lò gbẹgbẹ́ láti ẹsẹ̀ 1 wọ́n wà ní wọ́n máa lọ yọ láàrin ni mi fẹ́ yọ láàrin torí wáàsí kọ́ là ń ṣe à ń dára wa lẹ́kọ̀ọ́ nípa ìgbésí ayé èèyàn kan àti èròǹgbà ẹni náà ẹ máa gbọ́ bẹ́ẹ̀ ni lẹ́yìn èdìdí méje dì í ó lóun rí áńgẹ́lì alágbára kan ó fohùn rárá kéde pé ta ni ó yẹ láti ṣí ìwé náà èdìdí rẹ̀ kò sì sí ní ọ̀run tàbí lórí ilẹ̀ ayé sàlẹ̀ ẹlẹ̀ ṣí ìwé náà tó lè wo inú rẹ̀ verse 4. John wá ló ń sunkún gan pé
irú àdánwò wo ló dáyé yìí ìṣẹ́ tó lè fàyà gbangba ó ṣe kínní ìfàyè náà. nítorí tí a kò rí ẹnìkan tí ó yẹ láti sí àti láti ka ìwé náà àti láti wo inú rẹ̀. láti wọnú ẹ̀ ọ̀kan nínú àwọn àgbà náà sì ọ̀gbọ́n náà àgbà tó wà ń bẹ̀ wọ́n wá sọ fún Jọ̀ọ́nù pé má ṣe má sunkún. ìwé náà má ṣe ìwé náà àti láti kí ló ń má kà ṣe ẹ̀ kíyèsí ìwọ̀n ẹ̀yà kìnìún ẹ̀yà Júdà gbòǹgbò gbòǹgbò Dáfídì Dáfídì borí ó ti borí ìwé náà láti ṣí ìwé náà àti láti tú èdè àti láti tó èrè méjèèjì taná rìn fáàsì bẹ́ẹ̀ ṣé Jésù ẹ jọ tí Jésù ìbò nílé Dáfídì kí ló kan Jésù àti Jésè torí Jésè ni bàbá tó bí Dáfídì kí ló kan Jésè àti Jésù kí ló kàn wọ́n ẹ bá sáré Isaiah chapter 11 Isaiah 11 verse 10 wọ́n kàn da orí wa rú ni Ọlọ́run gbọ́ wọ́n ti pa irọ́ yẹn jù fún wa ẹ máa gbọ́ o. ọjọ́ náà Ẹ̀hẹ́n. ṣe Jésè kan yóò wá Ṣé ẹ ti gbọ́ ṣe rí i pé wọ́n kọ́rọ́nà ẹ̀ mọ́ wọ́n lọ́ mọ́ ibẹ̀ yẹn wọ́n ń fi kùkùdé Jésè yẹn wé Jésù tẹ̀síwájú. ọjọ́ náà ṣe Jésè kan yóò wá bẹ́ẹ̀ ni tí yóò dúró fún ọ̀págun àwọn ènìyàn bẹ́ẹ̀ ni òun tí àwọn kèfèrí yóò wá rí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ yóò sì ṣe ògo bẹ́ẹ̀ ni. so yóò sì ṣe ok fẹ̀yẹ̀ gangan ẹ̀ yóò sì ṣe irọ́ mi lè gbọ́ yẹn ti lọ. ẹ rí i pé wọ́n rìn fáà pé ẹnìkan máa láti ìdílé Jésè tó máa liberate àwọn èèyàn ṣé Jésù ni Ọlọ́run gbọ́ Jésù kọ́ o wọ́n kàn ń gbé fún Jésù ni o màá là yín bẹ̀ lálẹ́ yìí o Jésù ni kò bá Dáfídì tán rárá ìran Mósè ni Jésù sì wá kò ṣèran Dáfídì. now ẹ bá wo Matthew chapter 1 verse 5 and 6. nígbà tó ń ka genealogy Jésù bọ̀ ẹ kó bá ń ka verse 1 and 2 náà Matthew yẹn ìran ìran ẹ máa gbọ́ ìwé ìran Jésù Kristi ọmọ Dáfídì Ábúráhámù ọmọ Abraham ẹ rí i pé wọ́n gbé n tó ń sọ ni pé láti tribe Dáfídì ló fi tàn dọ́dọ̀ Abrahamu ẹ gẹ́ẹ̀tì ẹ̀ báìbù ẹ̀ sọ ìtàn obìnrin wọn ò ń fún wọn níran wọn ò fóbìnrin níran ọkùnrin nìkan máa ń fún níran ọkùnrin nìkan máa ń fún níran rọ́bìnrin pé wọ́n bá ti lọ lọ́kọ̀ ó ti kó nu ṣọ̀tún wà ló máa jẹ́ yẹn. now wọ́n wá sọ̀tàn ìdílé Jésù fún wa wọ́n wá sọ pé ọmọ Dáfídì ọmọ Abrahamu ẹ wá ẹni tó bí Dáfídì lọ sí verse 5 and 6. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ̀hẹ́n bẹ́ẹ̀ ni Óbédì yẹn ló bí Jésè verse 6. Jésè yẹn ni bàbá Dáfídì ọba ẹgẹ wọ́n wá ń ka ìtàn yẹn bọ̀ mo sì ń bọ̀ ẹ kó mẹ́ o bá ń lọ wo ìwé bá ń lọ ìwé Ruth chapter 4 Ruth abọ́kọ kú dáhùn lówó wọ́n parọ́ mọ́ woman yẹn ni o chapter 4 verse 17 ó ní àwọn obìnrin aládùúgbò rẹ̀ sì
sọ ọ́ lé orúkọ wípé a bí ọmọ kan fún Naomi wọ́n sì pe orúkọ rẹ̀ ní Òbédì òun ni bàbá Jésè tó bí Dáfídì àti establish yẹn àbí ìyá kò mẹ́ padà sí Matthew 1 yẹn fẹ́ ká jẹ́ kó yá pé ìran tí John rí ìríkùrí lórí o Jésù kan náà rí fáàsì ń bẹ̀ o Matthew 1 yẹn wá lọ verse 16 and 17 Matthew 1 16 and 17. Jacob gbà tó ń ka ìran Dáfídì bọ̀ láti verse 6 yẹn lọ bọ̀ Jacob ìran Dáfídì nìkan ló ń mú bọ̀ ńbẹ̀ Jacob bí Jósẹ́fù bẹ́ẹ̀ni Jacob òun gbé bá ti verse 15 Eliudu Matani Jacob yẹn verse 16 òun ló bí ẹnu ẹgbẹ́ sí là ń ka ẹ̀ òun ló bí Joseph ọkọ Maria ẹjọ́ báwo ni Jésù ṣe bá Joseph tán ṣe wọ́n fẹ́ yá ẹ̀ ni tẹ́ bá pé ìgbòkòdì ilé Jésè ṣe lẹ́ ń pe Jésù lọ́mọ Dáfídì nìyẹn náà ṣe é mọ̀ ni ẹ fẹ́ sọ́dọ̀ máa lé ni ṣé ìran Dáfídì ni Jésù wá ìran Léfì ni torí Léfáìtì fámìlì ní Maria Áárónì tọ́lọ́run ní fáàsì yẹn ìran Maria nìyẹn wàá tó bí Maria Imrana ló ń jẹ́ nínú Kúránì o Báíbù sọ̀gbò sórí yẹn o tó mú lọ ní pé òun ni wọ́n pe ọ̀rọ̀ yẹn padà yé lórí kí ló kan Jésù àti Joseph wọn ọ̀tàn náà ìran yẹn pa ẹ́ sórí Joseph ní àrọ́mọdọ́mọdọ́mọ Dáfídì kò ń ṣe Jésù tí bá gbòwò ìdílé Jésè Dáfídì kí ló tọ́ sí o Joseph wọn ò dẹ̀ kọ́ impact ẹ̀ lẹ̀ so ìran tí John rí ní Revelation chapter 5 verse 5 gangan ìran yẹn ò bá Jésù lọ Joseph kò nílé Jésè mo rò bóyá ìyá kú omi ọ̀nà mi ṣì jìn now Paul wá sọ̀rọ̀ kan fún wa láìláìlọ́lọ́ bá a lọ Galatians chapter 3 verse 13 Galatians 3 verse 13 ẹgbọ́n tó wí o bá mi gbé láti verse 12 torí kó lè clear sí wọn díẹ̀ ẹ máa gbọ́ o ó ní òfin Ọlọ́run kò ń ṣe ti gbàgbọ́ o ṣùgbọ́n ẹni tó bá ń ṣiṣẹ́ òfin ó máa yè nípasẹ̀ iṣẹ́ òfin tó ń ṣe náà ó ní Jésù ó ti ra àwọn padà kúrò lọ́wọ́ ègún tó fi ń gbé wá ẹ máa gbọ́ o ẹni tí a fi ṣe ègún ó ẹ gẹ́ẹ̀tì àárín yẹn ẹni tí ègún Ọlọ́run wà lórí ẹ̀ fún àwọn nítorí a ti kọ́ pé ẹ máa gbọ́ o ó láti kọ́ wípé ìbínú ni olúkúlùkù ènìyàn tí a fi kọ́ sórí igi. ṣe ti gbọ́n sìn bọ́ ẹ má bínú ẹ̀yin tó wà lórí TikTok. ẹni pé nígbà tí kinní kan mẹ́ẹ̀ ó láti kọ́ pé nítorí a ti kọ́ pé ègbé ìbínú ni olúkúlùkù ẹni tí a bá fi kọ́. ègún Ọlọ́run wà lórí ẹni tó bá dúró igi àgbélébù ẹ wo tó fi ń boast inú Christianity
pé Jésù ẹni ègún ni ibi tó rìn fáàsì Deuteronomy chapter 21 ni tó fi di àwọn Christian mọ́lẹ̀ nìyẹn o nínú everybody ń dùn wọ́n wà lójú ọ̀nà ẹ̀ ń ṣe mí Deuteronomy 21 ibi tó ń kóòtì rèé o verse 23 gbélé 22 and 23 verse 22 ẹ máa gbọ́ o. Tí ọkùnrin kan bá dá ẹ̀ṣẹ̀ kan, ẹ jọ̀ọ́ ẹ̀ṣẹ̀ wo ni Jésù dá tí ó sì jẹ́ sí ikú, ó wá yẹ sí ikú tí a sì fà á, àwa pa á, tí ìwọ sì gbó sórí, ẹ wá gbé e kọ́ sórí igi àgbélébù tí òkú rẹ̀ tí ó bá ṣe gbé orí igi ó ní ẹ wá o náà ṣe sin Jésù ńjọ́ yẹn according to biblical story kò gbọ́dọ̀ wà lórí igi yẹn mọ́jú wọn bí ó ti wù kí ó ṣe, bó ti ò kílẹ̀ ṣú tó kí ìwọ bí ó sì ní ọjọ́ ẹ náà, méṣù ọ̀pẹ síńjọ́ yẹn o nítorí pé ẹni ègún Ọlọ́run, ẹni tó lọ ti gbé ṣégbè tó ti ba ayé àtọ̀run ẹ̀ jẹ́ ẹni tí a so mọ́ sórí. ìyẹn ni Paul fi ń bá Christianity sọ̀rọ̀ tẹ̀lẹ̀ nífẹ̀ẹ́ Jésù ọ̀tá Jésù nìyí náà ṣé ẹgbẹ́ nǹkan sọ̀rọ̀ ẹ̀kẹ́ gbàgbọ́ kẹ́ni ègún ni Jésù olúwa tiẹ̀ alọ́bì ń sákọ́ o Jésù ni o Báíbù lẹ́ni ègún ni Jésù wọ́n bá gbé kọ́ sórí igi tẹ́ máa ń pariwo yẹn sórí cross Paul wá kọ̀ǹfàmù ẹ̀ fún yín ẹ̀dẹ̀ lẹ́nífẹ̀ẹ́ Jésù èèyàn bá yé Jésù jẹ́ ẹ̀dẹ̀ tún tẹ̀lé ẹ̀dẹ̀ nífẹ̀ẹ́ Jésù èèyàn sọ pé jẹ́ òtẹ́rí ẹni ègún Ọlọ́run ni ìwọ ń tẹ̀lé ẹni ègún Ọlọ́run ẹ bá Galatians chapter 4 verse 5 and 6. Ṣẹ́gbọ́n mi ń bẹ lámù gan 5 and 6 kí ló wí. láti ra àwọn tí ń bẹ lábẹ́ òfin padà, Láti ra àwọn tó wà lábẹ́ òfin Ọlọ́run padà kí àwa kí ó lè gba ìsọdọmọ, ká lè gba ìsọdọmọ àti nítorí tí èyí tí í ṣe ọmọ, èyí tí í ṣe ọmọ Ọlọ́run sì ta ẹ̀mí ọmọ rẹ̀ wá, ó ti rán ẹ̀mí ọmọ rẹ̀ wá sí ó rán ẹ̀mí ọmọ ẹ̀ wá sáyé wá sínú ọkàn yín, bẹ́ẹ̀ ni kéde pé bẹ́ẹ̀ ni àbá bàbá, ábà ábà bàbá mo sì ń bọ̀ bẹ́ẹ̀ o gbólóhùn yẹn ábà bàbá yẹn mo sì ń bọ̀ bẹ́ẹ̀ má ṣe o ẹ jẹ́ wá bẹ̀rẹ̀ sítórì bọ́nà ṣe mú Jésù bóyá sàsọtẹ́lẹ̀ sítórì yẹn àwọn tẹ́ ẹ̀ gbọ́ rí ṣe àgbẹ̀ ni mo nílò kì í ṣe lẹ́kṣọ̀ ìdánilẹ́kọ̀ọ́ ni we are in a class of knowledge we are in a class of what? Of knowledge. We are not here to joke. We are here for what? Ó dàbí gbólóhùn bàbá mi kan alájìlé kan lẹ́kùtì lọ́n jarí wọn gbẹ́ wọ́n á ní our class. We are in a class of what? Of lecturing. Eléyìí ṣe wàásù o and lecture ara wa ni o. Now mo máa ń lọ ni pé ẹjẹ́ á bẹ̀rẹ̀ story yẹn àwọn kan àti máa ń gbọ́ tẹ́lẹ̀ ẹ wàá gbọ́ àwọn míì lálẹ́ gan tó pọ̀ gan. Matthew chapter 16 ni mo fẹ́ sáré lọ. Ẹ gbọ́ story ẹ rí i pé Bible ìjọ kan kò ní ṣàkóṣàkó bùkún àwọn kan bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí faraya wọ́n bẹ̀rẹ̀ sí pariwo ní ẹ̀yin ò mọ̀ ń tẹ̀wá rí i sáàmù lẹ́yìn kà ń bẹ má sọ kíní kan fún wa mo ní ìpàkọ́ onípàkọ́ là á rí ẹni ẹlẹ́ni ní máa rí tẹni o
so ìpàkọ́ nígbà kan ta fẹ́ rí yẹn òun lè léyìí o ẹ̀yin ò lè rí jímọ̀ ẹ̀yin ò lè rí o because wọ́n fi gbàgbọ́ dè yín pa ẹ má rí beyond this thing. wọ́n ti jẹ́ kó yá pé you cannot see beyond this so ìyẹn ọgbọ́n ni problem ẹni èmi náà ní problem yẹn náà o as a Muslim I cannot see beyond my faith jẹ́ pé ó jọ kàn wá ni I cannot see beyond my faith ó lè sọ pé Muhammadu tèmi sìn ó jalè kí n gbà ẹ́ gbọ́ láéláé wàá fún mi ní cogent evidence tó lè fi rí bẹ́ẹ̀ so ní ìṣe wọn ṣe ń rọ̀ yín ẹ má rí ìdánilẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí àtakò àbí ẹni tó wá gbógun ti Paul yín rọ́ o ẹni gẹ́gẹ́ bí ẹni tó ẹ̀yìn láìtì yín lórun tẹ́ rò pé ẹ mọ̀ tẹ́ẹ̀dì ẹ mọ̀ tó lẹ́yìn òní ka Báíbù débí láéláé ẹ̀kẹ́ ìpàkọ́ tí ilé mi ṣọ́ ni mo ṣe ló gba àwọn kìíní ẹ̀yin ní ẹ̀ṣọ́ pàkọ́ tèmi náà ẹ kàn máa ń fi èébú sí ẹ dẹ̀ máa fi àwọn ọ̀rọ̀ tó máa wà irritating wọ́n lè fi sí tó bá fi sí ìbínú ọ̀rọ̀ yẹn náà ní jẹ́ káwọn èèyàn gbọ́ èèyàn gbọ́ iye mo rò pé iye ó dàbí tọ́bì kan tí inú àṣẹ ń jẹ́ kan tó ní ìka ni wọ́n dàbí wá sọ ti ẹ̀kọ́ kínní yẹn tọ́bì tó wà irritating ni wọn ò ní fẹ́ gbọ́ ohun tó sọ wá ti fẹ́ràn pé òkè ǹjẹ́ ìka ni Muhammadu ìbéèrè ló béèrè ìbéèrè ni ló béèrè wọ́n máa challenge wọ́n fẹ́ gbọ́ ohun tó wí pé kí ni conclusion ẹ lórí ẹ̀ don't just put a topic out for people to view àwọn gbọ́ngàn read this program dáadáa wọ́n ti ẹni fẹ́ wò tó máa bí wọn nú náà mo máa lọ ni pé ẹ rí bí story yẹn ṣe lọ the 4 gospels ní maka lórí story yìí má ṣe o Matthew chapter 16 má ti bẹ̀rẹ̀ same story ni o wọ́n kà kó àgbà in different form or manner Matthew chapter 16 from verse 21 Matthew chapter 16 from verse 21 náà ẹ máa gbọ́ o láti ìgbà náà lọ Jésù á fi hàn àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ bí òun kò ti lè ṣàì lọ sí Jerúsálẹ́mù láti jẹ ọ̀pọ̀ ìyà lọ́wọ́ àwọn àgbààgbà àti àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé ṣe lásán tẹ́lẹ̀ kí a sì pa òun on the 3rd day kó dẹ̀ jíǹde àsọtẹ́lẹ̀ ni o ẹ wá ka ẹ ṣe pé ìyẹn clear ẹ wá ka 22 the same story ni o ẹ ka 22 kí ló wí. ní ìgbà náà ni Pétérù mú ó bá a wí pé Ọlọ́run má jàrí kú ẹ kí ló dé ó ní Olúwa kò ní rí bẹ́ẹ̀ fún ẹ o bá 23 agbọ́n tó ṣẹlẹ̀ ṣùgbọ́n Jésù yí padà ó fún Pétérù pé kúrò lẹ́yìn mi Sátánì ohun ìkọ̀sẹ̀ ló jẹ́ fún mi o ìwọ ọ̀rọ̀ ohun tí ò fẹ́ kí n kú orun tí ètò Ọlọ́run wọ́n lọ ṣe ti ènìyàn ẹjọ́ níta kà yìí kí lẹ̀ṣẹ̀ tí Peter ṣẹ̀ tó fi pè ní Sátánì ní ìwọ torí pé ó gbàdúrà pé Ọlọ́run ní já rírú ẹ o ò ní kú dé kó máa jíǹde ńjọ́ kẹta o ṣé kò kílẹ̀ ní títọ̀ ṣó clear ẹ ní yẹ kí ni orin tó máa rí bẹ́ẹ̀ fún ẹ Jésù wa rẹ́rìn wọn èṣù ni ẹ ò fẹ́ kí n kú ṣe yí sọ̀rọ̀ bó ṣe lọ́nu Matthew ẹjá òun Luke chapter 9 kódà ní Matthew yẹn ọ̀nà méjì ló tún wà yẹ kó gbé Matthew kejì wá
Matthew chapter 17 from verse 23 to 22 to 23. Ẹ máa gbọ́ ẹgbẹ́ 16 àkàlẹ́ kan ìjà 17 22 to 23. Nígbà tí wọ́n bẹ ní Gálílì, Ẹ̀hẹ́n, Jésù wí fún wọn pé bẹ́ẹ̀ ni a ó fi ọmọ ènìyàn lé àwọn ènìyàn lọ́wọ́, bẹ́ẹ̀ ni wọ́n sì pa á. wọ́n á dẹ̀ pa á Ọjọ́ kẹta ní kẹ̀kẹ́ta yóò sì ayé ìjínde inú wọn sì bàjẹ́. ni wọ́n bàjẹ́ gan-an. Peter ò sọ anything bẹ́ẹ̀ yẹn ó sọ tiẹ̀ nínú Matthew 16 ẹ máa dé o. Ẹ jẹ́ lọ Luke chapter 9. Ṣé gbé ó interview bí ni pé ó ṣàṣàwọ̀ tẹ́lẹ̀ pé òun máa kú òun dẹ̀ máa jí ní ọgọ́ta. Luke 9 22 and 23. Lọ́ máa jẹ́ ṣẹ́gun Bible tí máa fi dé part 11. Ẹ ṣẹ́gun Bible of tẹ́lẹ̀ yìí èmi kọ́ o nítorí ọkọ ẹ̀ mò ń kà o. Now Ó sì wí pé ó wí pé ọmọ ènìyàn kò lè ṣàìmájì ìyà ohun púpọ̀. bẹ́ẹ̀ ni A ó sì kọ́ ẹ̀hẹ́n, láti ọ̀dọ̀ àwọn àgbàgbà bẹ́ẹ̀ ni àti láti ọ̀dọ̀ àwọn olórí àlùfáà bẹ́ẹ̀ ni àti láti ọ̀dọ̀ àwọn òwe wá. bẹ́ẹ̀ ni A ó sì pa a á. dẹ̀ máa pa á Ọjọ́ kẹta lókẹta a sì a dẹ̀ jíǹde. So ọ̀nà mẹ́ta níjọ́ sọ pé wọ́n máa pa òun dẹ̀ máa jíǹde. Tí Matthew ló kún jù pé Pétérù sọ pé Ọlọ́run ní kí orí bẹ̀rẹ̀ fún mi Pétérù gbẹnu sọ̀hún ó dẹ̀ tún continue ọ̀rọ̀ ẹ máa dé o ọ̀pọ̀ lòun fẹ́ yé kí ni òun fẹ́ kú okay now. Bó ṣe wá sọ̀rọ̀ yẹn ń jọ́ náà lọ́hùn mo rò pé nìkan wá yọ ọgbọ́n Jésù ó ti sọ̀rọ̀ ságbọ̀n ìwọ tó fẹ́ pa tẹ́lẹ̀ tó tún fi epo para ẹ bá ẹ wá wo logic tí Jésù wá ṣe wà tó ẹ tó fi wá kú fún wa ni o ẹ yọ ṣé kó tún máa sá fún wa ìbára náà la máa pa ṣé kó tún máa sá ṣé Jésù sá fún wa fún àwọn Júù ijó ní tó fẹ́ pa ẹ wá ohun tó ṣẹlẹ̀ ní John chapter 11 verse 53. John 11 53. torí náà Ẹ máa gbọ́ nítorí náà láti ọjọ́ náà and lọ 54 ẹ̀hẹ́n ni ni wọ́n plan láti pa ẹni pé máa ń kọrin kan fún wa lórí stage tí màmá wa Evangelist Bọ́lá Ààrẹ kọ́ ńgbà kan 1982 náà kọrin yẹn kódà kẹ́sẹ̀ tí yẹn máa ń play lẹ́ngbà yẹn wọ́n ní Jésù jíǹde olùgbàlà jíǹde o àtọ́bàjáyé akiriṣore ògbìgbà tí ń gbẹlẹ́ṣẹ̀ ìlà o olùgbèjà ọmọ òrukàn kábíyèsí ọmọ Ọlọ́run ọ̀dọ́ àgùntàn tó kẹ́ṣẹ̀ ayé gbogbo lọ ọba tó gbà wá lọ́wọ́ elékùn méjì ọba tó gbà wá lọ́wọ́ alákòókò díẹ̀ ó gba agbára lọ́wọ́ ikú ó gba idà lọ́wọ́ àrùn wa sọ wípé ikú oró mi dà o. Wọ́n ní Jésù wá béèrè nínú John 11 50 and 54 tó sọ pé torí náà láti ọjọ́ náà lọ ni wọ́n ti jọ gbọ̀ngàn láti pa á. òun ló béèrè kú oró wọ́n dẹ̀ fẹ́ gbèrè lọ́wọ́. Torí náà Ẹ jọ kéèyàn kan ló ń fẹ́ lọ Ìbàdàn lọ́la ó lóun lo mọ́tò ká wá ṣarajọ ká kó fún wá gbọ́dọ̀ kó lóun lọ́wọ́ ṣáà ní gbọ́ wa lọ́wọ́ ẹ̀ ọ̀gbẹ́ni bá ń gbóhùn bó lọ́wọ́ ó ló fẹ́ lọ Ìbàdàn ni ló ṣe láyé fún ẹ lówó ó lọ́mọ ẹ̀ bá kówó wà kí ló fẹ́ lóun fẹ́ travel lọ sọ́run àwa fún lówó mọ́tò wá lóun lọ́mọ níbo ó lọ́wọ́ náà 54 nítorí torí náà Jésù kò rí gbangba láàrin àwọn Júù mọ́. ni o ti gbọ́ Jésù ó ka ó farapamọ́ ó yẹra ṣùgbọ́n ó ti tẹ̀ lọ sí ìgbèríko kan. ó fi ìlú lẹ̀ ó ya tí màá yẹ bí àwọn oníbọ́ọ̀lù ó fi ìlú lẹ̀ kí ló wá ṣe tí ó súnmọ́ aginjù ní ìlú ńlá tó súnmọ́ aginjù ní ìlú ńlá tí a kan ń pè ní Éfúrámù. wọ́n pè ní Éfrámù Ibẹ̀ ni ó wà pẹ̀lú ibẹ̀ ni àwọn Jésù ọmọ sá lọ àtàwọn ọmọlẹ́yìn ẹ̀ kí ló sá fún ibú agún fún wa ni wọ́n mọ̀ sí ràn
ó wá kú ní nàkó ẹ kó sá náà àbí ikú oró tó o bá kú ìyà ẹ̀ṣẹ̀ tó o bá jẹ gbogbo rẹ̀ ló ti kó lọ Jésù Olúwa ó máa ṣe òótọ́ má dúpẹ́ lọ Jésù ó sá lọ ni o má dúpẹ́ lọ rárá kò ní sábà pẹ́ kankan torí kò accomplish mission náà tí wọ́n fi rògbò gbàgbọ́ ó sá lọ ni ẹ̀dẹ̀ yẹn o verse 1 ẹ bá lọ sí John chapter 7 verse 1 Jòhánù orí kejì ẹsẹ̀ kínní bẹ́ẹ̀ ni 7:1 lẹ́yìn nǹkan wọ̀nyí ó rìn ní Gálílì kò fẹ́ rìn Jùdíà mọ́ rárá tí wọ́n fẹ́ pa á wọ́n wọ́nà àti pa á ẹ wòrán wọ́n kó sá lọ ságì jù nígbà tó ní pé ẹ̀pẹ́ 11 làkọ́kà lẹ́ẹ̀kan 7 làkọ́kà 7 ló tọ́kọ́ ti ń yẹra pé ẹ̀yin boys ìgboro rẹ́rìn o mo dẹ̀ bá ẹ̀mí àdúpẹ́ kó làwọn bára mi gan dúpẹ́ ewu tó fò lórí ẹ̀ ní ìjẹta àbí ìjẹta mọ́jú máa ná ọ̀kan lọ́mọ kowé oníbàjẹ́ fún ẹ láéláé oníràpadà sí aburú oníràpadà sí àgbà gbogbo àníyàn tó fi ṣe Ọlọ́run fi kú yọ tó bá tún kú lẹ́yìn láti máa kó ayọ̀ a máa kó ogun ayọ̀ pọ̀ tó láwò sí lórí àbòsí àtúndì àbòsí kọ́ lọ́ mú wa àtúndì àbòsí o ọ̀la 25 Ọlọ́run ọmọ ìjọrò fún wa gbogbo ẹni tán ti fún lẹ́tà tí ní ti ń dùn ẹ̀ màálù yẹn ló máa gẹ̀ fi ṣọ̀fọ̀ ara yín lọ́la. Náà irọ́ fẹ́mi abíọ́ irọ́ à bí a kò fọ màálù yẹn wọ́n fẹ́mi ká fi ṣe àsún. lẹ́yìn nǹkan wọ̀nyí Jésù rìn ní Gálílì bẹ́ẹ̀ ni nítorí kò fẹ́ rìn Jùdíà nítorí àwọn Júù ń wá ọ̀nà àti àwọn Júù fẹ́ pa á ló fi lọ́sílẹ̀ 11 yẹn pé ẹja ká kóòlù ló fi sá lọ. Jésù kò rìn ní gbangba láàrin àwọn Júù mọ́. Bẹ́ẹ̀ ni wọ́n ti fẹ́ sá lọ sí ìgbèríko. ó sá lọ ó kú òun Jùdíà ó sá gbèrègbèrè ó ti ń plan ti sá lọ tipẹ́ ẹja tún gbé mi wá Matthew chapter 12 verse 14 to 16 ìyá tún gbọ́ Jésù ó gáìdì ara ẹ̀ gan o ọmọ ọlọ́mọ ikú arọrùn tó báyìí ikú la pè é àwọn tí ò tí kú gan wọn máa sáká wọn máa rìn from one ministry to another. Now nígbà náà ni àwọn Farisí jáde lọ. kí ló ṣẹlẹ̀ mo ń bọ̀ hello yeah. Now nígbà náà ni àwọn Farisí jáde lọ. wọ́n sì ẹ máa gbọ́ o nítorí rẹ̀ wọ́n gbìmọ̀ nítorí Jésù bí wọn yìí bá ti ṣe pa á. bọ́n ẹ fẹ́ pa á wọ́n gbìmọ̀ láti pa òun ló ń wá ikú wọ́n lè gbé nǹkan lé lọ́wọ́ ṣe pé Matthew 16 la kà lẹ́ẹ̀kan tó ló ń fi wá kú wọ́n ní àmọ́ àwọn náà ti ní kúlẹ̀ bí o fẹ́ kú tẹ́lẹ̀ má kánjú ikú bọ̀ ó kárí 16 àbí ó yá. nígbà tí Jésù sì mọ̀. nígbà Jésù mọ̀ ó yí ara rẹ̀ kúrò ní. ọmọ ọlọ́mọ ó yẹ kí ni ó fẹ́ ìdílé ó gbé bọ́dì lọ́wọ́ kan tẹ̀síwájú. ọkọ̀ ilé ènìyàn tọ̀ ọ́ lẹ́yìn. ọjọ́ ẹgbẹ́ tó ò bá kági ó wá ká kíní kan ẹ̀ náà á ká kẹ́ka ẹ̀ náà. ó sì fún gbogbo wọn ní ara dá. bẹ́ẹ̀ ni o ó kìlọ̀ fún wọn pé. ó ní ẹ wá o kí wọ́n má ṣe fi òun ẹ má sọ ibi tí mo wà o ẹ jọ̀ọ́ o náà ẹ má sọ ibi tí mo wà o ẹ wò ìtọ́mọ̀ ó ti hàn. Now àti pé dé ò ti fara sóko ẹgbẹ́ mọ̀ mú wọn látàdí ọ̀dà ni ó fara síko Jésù á wò pé ìmọ̀ sákàkì náà
from one ministry to another yìí náà ó máa bá dé stressing ó máa bá dé àbí 48 hours ẹni mo fi rẹ́rìn ṣọ́ now èyí mọ̀ pé ọlọ́run sí náà alábòsí wà láì yẹn ló dá mi lójú wà láì láyà mi ò sí kí n já tó máa ń ṣe àwọn fídíò tó máa ń ṣe dáadáa yẹn tó máa ń fọ́nbù yẹn láyà mi ò já tó mọ̀ pé ń parọ́ ni èmi torí mo mọ̀ pé ọkàn mi mọ́ sí tí mò ń ṣe ẹ̀rù ó sí kí n bà mí wọ́n kàn sọ̀rọ̀ kan máa ń gbọ́ pé ọwọ́ ẹ̀ ti ní plan kan nìyẹn o ẹja sáyé wádìí plan ẹ̀ ó tán a dẹ̀ máa bá bẹ́ẹ̀ a máa bá bẹ́ẹ̀ ni ibẹ̀ kọ́ mo lọ ẹja kù bẹ́ẹ̀ now náà àfojú ọmọ rẹ̀ mọ́ wa Jésù wá rí i pé ókè ìjọ òun fẹ́ sádà kó wá fèsì kí ni squally tó mọ̀ pé àwọn ọ̀tá kan àtọ́ fẹ́ pa òun kó wá fèsì òun squally ló bá pa àwọn ẹlẹ́yìn ẹjọ́ kan nínú Luke chapter 22 from verse 35 to 38 ẹgbọ́n tó ṣẹlẹ̀. Kódà nígbà tí mo rán yín lọ láì ní oṣù bẹ́ẹ̀ ni àti àpò àti bàtà bẹ́ẹ̀ ni ọ̀dà òkà àti ayé. sígbà tí mo rán yín lọ kẹ́ lọ ṣe wàásù mo ní kẹ́ má mú bàtà kẹ́ má mú nǹkan kan ṣe ẹ rí ẹ lákẹ́ni fi ṣá wọ́n wí pé àwọn ẹlẹ́dàá ló ń pè rárá o. rárá ṣé wàá sí ẹ perfectly bó ló ti rán wọn tó ní kó má mú anything dání ẹ jẹ́ sáré lọ wòran ẹ jẹ́ sáré lọ sí Matthew chapter 10 láti verse 5 Matthew 10 àwọn méjìlá ẹ máa gbọ́ o àwọn méjìlá wọ̀nyí Jésù rán lọ ó sì pàṣẹ fún ó pàṣẹ fún wọn pé wọn kí wọ́n má ṣe lọ sí ọ̀nà àwọn kìí. ìgbà tó rán wọn ṣẹ́ nìyẹn o tó rí fáàsì inú Lúùkù yẹn nígbà mo rán yín jáde kẹ́ lọ ṣe wàásù ǹjẹ́ ẹ lack anything tẹ̀síwájú wọn kí wọ́n má ṣe lọ sí ọ̀nà àwọn kìí. bẹ́ẹ̀ ni kí wọ́n má ṣe wọ ìlú ara wọn. Samaria ṣùgbọ́n ẹ kú fún àwọn àgbẹ̀ lẹ́sẹ̀ tó ń lọ lọ. bí ẹ̀yin bá ti ń lọ ẹ máa wàásù wípé ìbọn Ọlọ́run kù sí dẹ̀dẹ̀ verse 8 ẹ máa ṣe dídá ara fún àwọn olókùn. bẹ́ẹ̀ ni ẹ sọ àwọn adẹ́tẹ̀ di mímọ́ àwọn òkú dìdí ṣe gbọ́ fún wọn láṣẹ wọn máa jókòó nídìí again kí ẹ sì máa lé àwọn ẹ̀mí. ẹ máa lé bí mi ṣe máa lé ẹ̀yin ní máa lé wọn jáde ọ̀fẹ́ ẹ má gbowó lọ́wọ́ wọn o ọ̀fẹ́ ni kí láfi fún yín ọ̀fẹ́ ni o kò di ọ̀dà mẹ́wàá ara wọn ẹ má ṣe pèsè wúrà. wọn lè tẹ̀lé láyé lẹ́yìn ṣọ́ọ̀ṣì ọ̀fẹ́ ni kì í ṣọ́ọ̀ṣì sanwó náà wọn ní sanwó ẹyin wọn ní sanwó tẹlifíṣàn wọn ní sanwó rédíò ọ̀fẹ́ kọ́ ẹ má ṣe pèsè wúrà ó ní ẹ má mú wúrà dání o tàbí fàdákà ẹ má mú fàdákà dání o tàbí idẹ tàbí idẹ ẹ má mú dání o ẹ má mú ẹnì kí tí tún báàgì ẹ wò ìsọ́sàn ẹ má mú ẹnì tí dání o ẹ má mú ẹnì tí dání rárá tẹ̀síwájú àbí àpò fún àjò yín. bẹ́ẹ̀ ni kí ẹ má ṣe mú ẹ̀wù méjì ẹ má mú ẹ̀wù méjì o tàbí bàtà ẹ má lọ yọra lóde ẹ má mú bàtà gan tàbí ọ̀pá. ẹ má mú padà ní oúnjẹ oníṣẹ́ ìyẹ̀fun. oní oúnjẹ ẹ oníṣẹ́ yẹ fún oúnjẹ oníṣẹ́ ìyẹ̀fun ní kẹ́ ló tẹ̀síwájú verse 11 ìlúkìlú tàbí ìletò kíletò tí ẹ̀yin bá wọ̀. tẹ́ ẹ bá wọ̀ ẹ wá ẹni tó fẹ́ ẹ wá ẹni tó yẹ níbẹ̀ rí o níbẹ̀ ní kí ẹ sì gbé títí ibẹ̀ ni kẹ́ ẹ wà ẹ̀yin yóò fi ẹni tó bá gbà yín ni kẹ́ ẹ dúró lọ́dọ̀ ẹ̀ tó máa fi kó mẹ́ ẹ̀hẹ́n nígbà tí ẹ̀yin bá sì wọ ilé kan tẹ́ bá ń wọnú ilé kan ẹ kí ẹ kí i bí ilé náà bá sì yẹ tí ilé náà bá yẹ kí àlàáfíà yín kó máa bà sórí wọn ẹ̀hẹ́n ṣùgbọ́n tí ò bá yẹ kí àlàáfíà yín kó padà sọ́dọ̀ yín verse 14 ẹnikẹ́ni tó bá sì gbà yín ẹgẹ́ tó bá gbà yín tí kò sì gba ẹnikẹ́ni tí kò bá gbà yín ẹ̀hẹ́n tí kò sì gba gbọ́ ọ̀rọ̀ tí yín ò gbọ́ ọ̀rọ̀ yín nígbà tí ẹ̀yin bá jáde kúrò tí bá kó inú ilé yẹn o tàbí ìlú yẹn o ẹ̀gbọ́n eruku ẹsẹ̀ yín ó yá pẹ́ ẹ máa lọ mo rò bóyé ẹ máa kí ni ẹ máa lọ
ẹ wá wo story yẹn wo story yẹn dùn gan tí Matthew la kà yẹn o ṣe rí instruction yẹn bó ṣe lọ ẹ já wo àkáǹtì Luke chapter 10 mo fẹ́ sọ mo fẹ́ bèèrè kankan bẹ́ẹ̀ ni o ṣe hàn pé ní verse 5 àwọn méjìlá ni Jésù rán ló fún ní instruction yẹn bẹ́ẹ̀ kọ́ kí n tó lọ síbẹ̀ yẹn ẹ bá Luke chapter 9 náà verse 1 to 7. Ó sì pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ méjì. Ṣé rí i pé ọmọlẹ́yìn méjìlá náà ló pè jọ ń bẹ̀ yẹn náà. Ó sì fún wọn ní agbára. Ó fún wọn ní agbára. Òun àṣẹ lórí àwọn ẹ̀mí èṣù. Bẹ́ẹ̀ ni. Àti láti wo àrùn. Ó sì rán wọn lọ. Ó rán wọn lọ. Ìjọba Ọlọ́run. Tẹ̀síwájú. Àti láti fún àwọn olókùn àràdá. Ṣé ẹ pé oúnjẹ tí Matthew ta kálẹ̀ kan náà Ó sì fún wọn pé. sọ wọn gbé. Ẹ má ṣe mú nǹkan lọ fún àjò yín. Ẹ má mú nǹkan dání bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. Ẹ bá ti wọ̀ ọ́. Bẹ́ẹ̀ ni. Onírúurú náà ẹ̀gbọ́n. Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. Now ṣe rí i pé n tó sọ fún wọn níbẹ̀ yẹn ó ti omit ọ̀rọ̀ kan ń bẹ̀ yẹn o padà sí Matthew yẹn Matthew chapter 10 yẹn ká verse 16 ká 15-16 ẹ rí i pé ó sọ pé tí wọ́n ti rẹ̀ ẹṣẹ́ máa lọ wọ́n wá sùn lọ Jésù wá fún wa pé lóòótọ́ mo sọ fún yín o ó máa sọ fún Sódómù àti Gòmórà lọ́jọ́ ìdájọ́ fúlù tẹ́ ẹ bá wọ̀ tán bá gbà yín lọ Luke rà káùntì yẹn múnú Luke chapter 9 láti verse 1 to 7 kò ní ibẹ̀ kọ́mítẹ̀ tó fẹ́ lò báwo Luke chapter 10 láti verse 1. Ẹ̀wọ̀n ṣe hùn méjìlá ló rán ní Luke chapter 9 o méjìlá ló rán ní Luke chapter Matthew chapter 10 mélòó ló rán ní Luke chapter 10 from verse 1 Luke 10 from verse 1. Luke chapter 10 from verse 1. Yeah. Lẹ́yìn kan wọ̀nyí ṣé ń gbọ́ lẹ́yìn nǹkan wọ̀nyí Jésù wá yan 70 according to King James version tí Àjàyí ti dá n tó dà kọ. I'm happy to tell you that they are not 70 o they are 72 according to Good News Bible. Ó lọ check ẹ onu Bible Good News ẹ fẹ́ kà fún yín ni o ó dùn yín pé mi sẹ́ni sáwọn engineer wọ́n bá mi display Luke chapter 10 bọ́ ibi tí fẹ́ lò gan kọ́ nìyẹn o omi fẹ́ lò mẹ́ o Luke chapter 10 from verse 1 ní kí ni tó lọ ń advertise advertisement. Gbọ́dọ̀ dáadáa báyìí. Ní ògbélé. Má bínú jà. Má ti network báyẹn. Luke chapter 10 verse 1. Again, ká ó lè ṣí Good News Bible ẹ o. Ó ní after this the Lord appointed 72 others
and send them 2 by 2. 70 ló yàn bí 72. Ibẹ̀ kọ́ mo fẹ́ lọ kàṣíwájú sí. ó sì sọ pé ìkórè ń bọ̀, ìkórè pọ̀. Bẹ́ẹ̀ ni ṣùgbọ́n iṣẹ́ àwọn kéré gan alágbàṣe kò kéré tó nǹkan. bẹ́ẹ̀ ni Torí ẹgbẹ́ Olúwa ìkórè tó lè ran àwọn alágbàṣe. kó rán alágbàṣe sínú ìkórè rẹ̀ Ẹ mú ọ̀nà yín pọ̀. bẹ́ẹ̀ ni o Sáwò. sáwò Èmi náà yín lọ sí àárín bí ọ̀dọ́ àgùntàn. sí àárín àwọn Láàrin ìkookò àwọn ìkookò. Ẹ má ṣe mú òṣù. bẹ́ẹ̀ ni Ẹ má sì ṣe mú àpò. ẹ má mú àpò ẹ má mú bàtà. Ẹ má sì ṣe ẹnikẹ́ni sọ̀nà. Now ẹja fìyẹn lẹ̀ lọ́nà sì jì gan. Ok wọ́n ti wá padà sí Luke 22 yẹn from verse 35 yẹn padà 37 la kà Luke 22 from verse 35 nígbà tí mo rán yín lọ Luke 22 Ó sì fún wọn pé nígbà tí mo rán yín lọ bẹ́ẹ̀ ni láì ní òṣù. ìyẹn láti fi kí ìyẹn láti fi hàn wọ́n Àti àpò àti bàtà àtàwọn kan dá yín. bẹ́ẹ̀ ni Wọ́n wí pé rárá o. rárá o Nígbà náà ni ó wí fún wọn ó wá sọ fún wọn pé wọ́n ní sísè ṣùgbọ́n lẹ́ẹ̀sẹ̀ yín o ẹni tí ó bá ní òṣùwọ̀n tó mú ẹ bá ní òṣùwọ̀n ẹ jẹ́ kó mú o àti àpò pẹ̀lú. àti àpò pẹ̀lú Ẹni tí kò bá sì dà ẹni tí ò bá wá ní idà tó ta aṣọ rẹ̀ ẹ jẹ́ kó ta aṣọ ẹ̀ tó sì ra ọ̀kan. ó gbọ́dọ̀ ra dà o ó gbọ́dọ̀ yé kíni ó gbọ́dọ̀ ra idà ẹni tí ò bá ní idà kí ó lọ ta aṣọ ara ẹ̀ kí ó fi ra ọ̀kan tẹ̀síwájú. Torí mo wí fún yín pé Mo sọ fún yín pé tí a ti kọ ìwé rẹ̀ kò ṣe kí ó má ṣẹ lára. èyí ẹ máa gbọ́ o wọ́n wá ń gbé ọ̀rọ̀ tí òòjọ́ ti Jésù wọ́n ń gbére lórí. Ní àwọn Bible concordance àwọn atọ́ka wọ́n wá sọ pé Jésù sọ ní verse 37 yẹn pé Torí mo wí fún yín pé mo sọ fún yín pé èyí tí a ti kọ ìwé rẹ̀ kò lè ṣe kí ó èyí má tí ṣẹ a ti lára. kọ ìwé ẹ̀ nípa mi kò lè kó má ṣe ara mi pé A sì kà á mọ́ àwọn arúgbó a ka Jésù mú àwọn arúfin. nítorí ohun wọn ti má jẹ̀. Now wọ́n máa ń fún yín ní Isaiah chapter 53 pé Jésù náà ń gbá wímẹ̀ a kà á kún arúfin abẹ́ẹ̀kọ́ ìrọ̀nà pa fún mi màá tún yín lè lálẹ́ yìí chapter 53 Isaiah 53 láti verse 5 lórí àsìkò ẹ máa gbọ́ o nǹkan fi ń di ẹni mò ń tú ẹlẹ́ yìí o ṣùgbọ́n Àṣà ni ọbẹ̀ aṣáálé ọgbẹ́ nítorí ìrékọjá wa. wọ́n ní Jésù náà ń bá wí ń bẹ̀ Apáálí ara apálí ara torí àìṣedéédé wa. nítorí ẹ̀ṣẹ̀ wa ni Iná àlàáfíà wa wà lára rẹ̀. ó wà lára rẹ̀ Nípa iná rẹ̀ ni a fi fún wa lára. bẹ́ẹ̀ ni ó yá Gbogbo wa bí àgùntàn ti àgùntàn. olúkúlùkù wa ti tẹ̀lé ọ̀nà rẹ̀ àṣedéédé wa ní ara rẹ̀ ìyẹn lára Jésù o Jésù kan náà bá wí o màá tún ẹ̀gbẹ́ Jésù kan níbí bá wí a jẹ́ ní ìyà a sì pọ́n ọ lójú ṣùgbọ́n Òun kò ya ẹnu rẹ̀. bóyá fẹ́ lù pa tó kò sọ̀rọ̀ o ẹ jọ ṣé Jésù sọ̀rọ̀ ṣá kò ya ẹnu ẹ̀ nígbà tó ń fúngbà tí kò sọ̀rọ̀ ta ló sọ bẹ́ẹ̀ kò ya ẹnu rẹ̀ kò ya ẹnu rẹ̀ ń bọ̀ o ẹ bá ń sáré lọ sí John chapter John chapter mo ń bọ̀ mo miss ẹ̀ ń bẹ̀ yẹn ni.
mò ń bọ̀ máa gẹ̀ẹ́sì ẹ̀ ń sìn kò yá ẹnu ẹ̀ kẹ̀ kò ní yá ẹnu ẹ̀. Báwo Matthew chapter 26 verse 67. Ṣóun lè lè ṣá òun kọ́ lélẹ̀ ẹ bá ń wo ẹ náà bọ̀ òun kọ́ lélẹ̀ ètí mo nílẹ̀ John ló wà bíi John chapter 8 wá ní o mo miss ibẹ̀ ẹ má bínú mo miss ẹ ni miss ẹ nígbà tó ń gba etí Jésù tó ní èṣe tí ìwọ fi ń lù mí bá sọ burú kan kí ẹ sí burú náà. Ṣé Matthew náà bá Matthew 26 yẹn ṣe bá ń wòran ẹ náà verse 67 wọ́n ti ń jẹ́ ìyá náà 26 ń bọ̀ o. nígbà náà ni wọ́n tún bọ́ sí ojú wọ́n kàn lẹ́sẹ̀ àwọn ẹlòmíràn sì fi àtẹ́lẹwọ́ wọn dáadáa. Nǹkan. Kí ló kí ni wàá fò mí báyìí? Yéé. Mo fẹ́ fi ibi tó sọ pé fẹ́ẹ̀nù pásítọ̀ náà Jésù kọ́ ló ní. Báwo ń tògì lánàá orúnkún mi ni mo ṣe gbàgbé àti gẹ́ẹ̀tì ìyẹn gangan. Mo gẹ́ẹ̀tì àwọn òbí bọ̀ mi gẹ́ẹ̀tì ibẹ̀ gan mi gẹ́ẹ̀tì ẹ̀wọ̀n gan ń bọ̀. Má bínú ń bọ̀. Ń bọ̀. Gbọ́dọ̀ gẹ́ẹ̀tì ẹ o. A jẹ́ ní ìyà a sì pọ́n ọ lójú gbọ́n kò yẹ ẹnu rẹ̀ tá ń sọ bẹ́ẹ̀. Àwọn agẹ́ bí ọ̀dọ́ àgùntàn tí ó ya odi níwájú olùrẹ́rùn rẹ̀ gbọ́n kò yẹ ẹnu ẹ̀ tá ń sọ bẹ́ẹ̀ fún ẹ. Nígbà tó ń gbá etí Jésù kí á ló lahùn. Ní a má sọ burú jẹ́ ìburú náà. Ó máa dùn mí o. Ok ẹ̀wẹ̀ ẹja filẹ̀ wọ́n ṣàgbà tí Jésù ṣá yà kó mẹ́ tó tún mọ̀ pé Jésù defend ara ẹ̀ ó ti máa sọ burú náà ti máa sọ burú kan lẹ́nu jẹ́ ìburú náà ó yẹ kí n gẹ̀ẹ́tì ẹ̀sẹ̀ inú John ló wà John chapter 18 kọ́ ni John 18 ni ló ṣẹlẹ̀ nígbà tó ń gbá etí ẹ̀ John chapter 18 from verse 20 to 22 ni ẹ máa gbọ́ ẹ máa gbọ́ kọ́kọ́ gbé verse 19. Nígbà náà ni olórí àlùfáà Jésù léèrè àwọn ọmọ ẹ̀. Bẹ́ẹ̀ ni àtẹ̀kọ́ ẹ̀ ibi tá a ti lọ ni pé a jẹ́ ní ìyà a sì pọ́n ní ojú Isaiah 53 that's verse 5 ṣùgbọ́n òun kò ya ẹnu rẹ̀ kò sọ̀rọ̀ a mú wá gẹ́gẹ́ bí ọ̀dọ́ àgùntàn tó ya odi wáyé tó fẹ́ pa kò sọ̀rọ̀ o kò defend ara ẹ o ní John chapter 18 from verse 19 ẹgbọ́n tó ṣẹlẹ̀ ń bẹ̀. Nígbà náà ni olórí àlùfáà Jésù léèrè bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni Jésù dáhùn lóhùn ó dá ẹni tí ò yẹ ẹnu ẹ̀ nìyẹn o. Èmi ti sọ̀rọ̀ ní gbangba. Wọ́n ní kò sọ̀rọ̀ kò yẹ ẹnu ẹ̀ rárá pé ń wèrè kí ló ṣe àwọn ọmọdé yẹn kí ló ṣẹlẹ̀ kó sọ̀rọ̀ ìrọ̀nà ọ̀pá ó sọ̀rọ̀. Jésù dá lóhùn ó wípé èmi ti sọ̀rọ̀ ní gbangba fún Ó ní àwọn ará ayé. gbangba mo ti ń sọ̀rọ̀ náà Nígbà gbogbo ni èmi kọ́ ni. of course kò ń ṣe kọ̀rọ̀ tẹ́ḿpìlì bí táwọn èèyàn pọ̀ sí Èmi kò sọ ohun kan tí mi ì sọ anything ní kọ̀rọ̀ kìí ṣe tí ìwọ fi kí ló tó ń bí mi léèrè béèrè lọ́wọ́ àwọn tí ó ti bí gbọ́ àwọn tó ọ̀rọ̀ mi. gbọ́ mi náà Ohun tí mo wí fún ọ. wọ́n mọ tí mo wí Wò ó. wò Àwọn wọ̀nyí kọ ohun tí èmi wọ́n mọ tí mo wí o fi èyí. bó ṣe ń sọ èyí tán Ọ̀kan nínú àwọn oníṣẹ́ tí ó
ọ̀kan náà àwọn oníṣẹ́ tó dúró tì í fi ọwọ́ rẹ̀ lù ú. wọ́n gbá etí ẹ̀. Mo ti rẹ ṣe o àwọn disciple mi nìyẹn. Now ọ̀kan ní kíni Ọ̀kan yóò sì fi èyí bóyá ń sọ̀rọ̀ yẹn tán ọ̀kan nínú àwọn oníṣẹ́ tí ó dúró tì ọ̀kan náà àwọn security guard tó dúró tì í wọ́n fi ọwọ́ lù wọ́n fún nígbà tí láwù ó wá sọ pé olórí àlùfáà ní ìwọ́n dá lóhùn bẹ́ẹ̀. olúwa àfáàní wọn dá lóhùn báyẹn ta ni ẹ́ Jésù dá lóhùn. ẹni tí kò yá ẹnu rẹ̀ wọ́n ṣe gbá tó kò yẹ ẹnu ẹ̀ ìgbà tí ẹ kan náà fún Jésù o kí ni Jésù wí Jésù dáhùn ó wí pé ó dá lóhùn pé bí mo bá sọ búburú tí má sọ tí ò dáa jẹ́rìí sí búburú náà. ẹ jẹ́rìí sí i Ṣùgbọ́n bí rere bá ní pẹ́ dáadáa bá ní èyí ṣe tí ìwọ fi dá mi. kí ni tó ń gba etí mi náà kò dẹ̀ sọ̀rọ̀ kò ní fẹ́ náà kò yẹ ẹnu rẹ̀ ṣé Jésù ni ò yẹ ẹnu ẹ̀ Jésù yẹ ẹnu ẹ̀ ọ gba etí ò làwọn padà sínú àìsàn yẹn tó wá pé eléyìí ṣe wáàsí ìdánilẹ́kọ̀ọ́ ni tó bá dọjọ́ iwájú wọ́n fẹ́ tí Paul ṣe wọ́n máa wo Paul 1 Paul 2 Paul 3 Paul 4 Paul 5 Paul 11 ayọ̀ tó 15 mú yín lọ yìí o ó ń fẹ́ kí sí mọ́ mi lọ́wọ́ ni o mo plan mi tẹ́lẹ̀ gbé kò yẹ kó ju 5 parts lọ níbi tá a wà yín sí àwọn ń fẹ́ jú ni o verse 7 ló wà àjẹ́ níyà Jẹ́ níyà, bẹ́ẹ̀ ni a sì fọ́ ní ojú. bẹ́ẹ̀ ni Ṣùgbọ́n òun kò ya ẹnu rẹ̀. Jésù yanu o A mú wá bí ọ̀dọ́ àgùntàn bẹ́ẹ̀ ni fún pípa àti bí àgùntàn tí ó ya di tí ó ya di wájú ẹni tó fẹ́ pa wájú lẹ́rùn rẹ̀ níwájú olùrẹ́rùn rẹ̀. bẹ́ẹ̀ ni kò ya ẹnu rẹ̀. irọ́ ni ó yẹnu ẹ̀ ẹ máa ibi tí máa fẹ́ lòrè o kẹ́lì mọ̀ pé Jésù kọ́ ni bí yìí ń bá wẹ̀ yìí Christian ẹ lọ kẹ́wẹ́ gbìn dáadáa bẹ́ẹ̀ bá rẹ̀ kàn máa bá yín kà verse 8 mo fẹ́ lò A mú jáde láti fi ìhámọ́ a mú yàrá sínú túbú òun ìdájọ́. wá síbi ìdájọ́ ẹ jọ̀ọ́ is there anywhere in the Bible láti Matthew dé John tí wọ́n gbé sínú túbú tó in prison ẹ̀ ẹni tó in prison John the Baptist ni ẹ jẹ́ mẹ́rin mi wá so Isaiah chapter 53 yẹn John the Baptist náà rí fáà sí òun la jẹ́ ìyà tí ò yẹ ẹnu ẹ̀ tó fi gé orí ẹ̀ ẹ jẹ́ mẹ́rin mi wá ẹ bá ń sáré lọ sí Matthew chapter 4 ṣé wàá rí èyí tó wá parọ́ ẹ̀wọ̀n Jésù ọ̀hún ka Báíbù rárá máa tú ẹ lẹ̀ Matthew 4 verse 11 and 12 láti orí kẹrin ẹsẹ̀ 11 and 12 11 kọkànlá dé kejìlá Nígbà náà ni èṣù sílẹ̀ lọ. ẹ máa gbọ́ kíyèsí Àwọn áńgẹ́lì tọ̀ àwọn áńgẹ́lì tọ̀ ọ́ wá wọ́n sì ṣe ìránṣẹ́. wọ́n ṣe ọjọ́ fún Jésù Nígbà tí Jésù gbọ́ pé nígbà Jésù gbọ́ pé a fi Jòhánù lé wọn lọ́wọ́. bẹ́ẹ̀ ni Ó dìde lọ sí Gálílì bẹ́ẹ̀ ni nígbà tó sì jáde kúrò ní Násárẹ́tì. so wọ́n mú Jọ́ọ̀nù Jésù gbọ́ wọ́n ti mú Jọ́ọ̀nù o ok bá a lọ sí Matthew 11 wọ́n ti mú already wọ́n ti mú verse 1 to 2 Matthew 11 verse 1 and 2 ó sì ṣe nígbà tí Jésù parí àṣẹ rẹ̀ tán fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ 12 ó ti bẹ̀ rékọjá láti máa kọ́ni àti láti máa wàásù ní ìlú gbogbo verse 2 nígbà tí Jọ́ọ̀nù Kúrò iṣẹ́ tó gbọ́ iṣẹ́ Jésù nínú àhámọ́ ó rán àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ méjì. so just to confirm that John was in prison nowhere in the Bible Jesus was ever in prison again we go kún lọ Matthew chapter 14 verse 3 and 10 Hẹ́rọ́dù mú Jòhánù ó dè é ó fi sínú àhámọ́ inú prison Torí Hẹ́rọ́dù àyàfi arákùnrin bẹ́ẹ̀ ni Jòhánù lọ verse
verse 10. ó sì ránṣẹ́ lọ bẹ́ẹ̀ ni ó bẹ́ Jòhánù sí orí. wọ́n ipa John yẹn o inú prison wọ́n pa John sí. ṣẹ́gbẹ́ yẹn ò lè sọ̀rọ̀ kò defend rárá àìsàn yẹn John ló ń báwí kò ń ṣe Jésù torí pé apálá nítorí ìrékọjá wa John ń wàásù ni gbogbo tó jù mí lọ́dọ̀ àwọn agùnmánìyà àkọ àwọn ọ̀tá Ọlọ́run yìí kí lè ṣe mí mò ń wàásù ni ó dẹ̀ ń pa àwọn lára lórí wọn rí bísíǹsì wọn ṣe ẹni ẹgbẹ́ sí láǹkà yìí ó gbọ́rọ̀ ẹ̀ńjọ́ kan ló fẹ́ ṣe wáàsí ìlú kan òun ní 5 million naira fọjọ́ méjì 5 million naira ọjọ́ méjì ẹ̀yin kan dẹ̀ máa gọ̀gọ̀gọ̀ ẹ̀ dẹ̀ máa dáwọ́ ọmọ gọ̀ ṣé èlé gbọ́n tẹ́lẹ̀ máa fi kó láyé ni 5 million naira fọjọ́ méjì la ilaha illallah wọ́n tún ní màálù lórí kíni ẹjọ́ abẹ́jọ crusade ni àbí wàásù yẹ kó bẹ́ẹ̀. Now ibi táwọn Christians máa ń ṣe misconception wá rè Jésù náà wọnú túbú náà Jésù ń pòwe ní Matthew chapter 25 láti verse 31 ẹ lọ ka Báíbù yín o. Jésù wọnú túbú rí láyé ẹgbọ́n tó wí from verse 31 ẹ máa gbọ́ o ó sọ ọjọ́ ọ̀dájọ́ tó máa nú ògo ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run àti gbogbo àwọn áńgẹ́lì mímọ́ pẹ̀lú rẹ̀. níjọ́ ọ̀dá lórí fàásì nígbà tí àtàwọn áńgẹ́lì mímọ́ pẹ̀lú rẹ̀ Nígbà náà ni yóò jókòó lórí ìtẹ́ ògo rẹ̀. ó máa jókòó lórí ìtẹ́ ògo rẹ̀ Níwájú rẹ̀ ni a ó sì kó gbogbo orílẹ̀-èdè jọ. Yóò sì fi àwọn ọ̀tọ̀ kúrò nínú ara wọn. Gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn ti ya ọ̀dọ́ rẹ̀ kúrò nínú ewúrẹ́ òun ó sì fi àgùntàn sí ọwọ́ ọ̀tún. bẹ́ẹ̀ ni Ṣùgbọ́n àwọn ewúrẹ́ ọwọ́ òsì. ó sọ pé bí àwọn èèyàn ṣe máa rí Nígbà náà ni ọba yóò wí fún àwọn tó wà ní ọwọ́ ọ̀tún rẹ̀ pé ẹ wá ẹ̀yin alábùkún ẹ̀yin tá a ṣoore fún bàbá mi ẹ̀yin ni ẹ jogún ìjọba tọ́lọ́run pèsè sílẹ̀ fún yín láti ọjọ́ wá nítorí ebi ń pa mí ìjọba tí mo pàdé àfáà kan lóde ní ibì kan ní VGC nú àwẹ̀ làǹfààní yìí bá ń ka ọ̀rọ̀ inú tírà Lárúbáwá kúkọ lánàá pé àfáà wa Báíbù lẹ́ ń kà Báíbù lẹ́ ń kà yìí ẹgbọ́n tá a fọwọ́ kà ìwọ náà ní lọ́nà ebi ń pa mí ẹ̀yin fún mi lóúnjẹ òǹgbẹ ń gbẹ mí ẹ fún mi lómi mu mo jẹ́ àlejò ẹ gbà mí sílé mo wà ní ìhò ẹ dáṣọ bò mí mo ṣe àìsàn ẹ dẹ̀ bójú tó mi wà nù túbú ẹ sì tọ̀ mí wá nítorí wọn lòlẹ́ o Jésù ń pòwe ní pé yín tó yẹ kẹ́ ẹ ṣe láyé fáwọn ọmọ ilẹ̀kejì yín rèé ṣé wà nù túbú rí ni ibi tí wọ́n ti ṣì mú rèé o pé àwọn wà nù túbú náà kò wà nù túbú rárá òkè gbà ní Jésù wà ní o gbọ́ ẹlẹ́bí ń pa gbọ́ ẹlẹ́gbàá sílé kẹ́ni mọ̀ pé ìtumọ̀ tó ń sọ ní òye yín so Jésù gbénu túbú rí láyé ẹ̀gbọ́n mi yé pé kí ni gbọ́dọ̀ kárí náà a máa kà lọ. Nígbà náà ni àwọn 37 nígbà náà ni àwọn ọlọ́tọ̀ olóòótọ́ yóò dá lóhùn Olúwa wọ́n máa ń béèrè pé nígbà wo ni àwa rí ẹ máa gbọ́ ó máa tú o ìgbọ́ lébi ń pa ẹ́ tí àwa ò sì fún ọ ní oúnjẹ.
táwọn á fún ẹ lóúnjẹ tí ò gbẹ́ ń gbẹ ọ́ tó gbẹ́ngbẹ́ tí àwa ò fún ọ ní ohun táwọn fún ọ lómi mímu nígbà wo ni àwa rí ọ ní àlejò ẹ́ tí a ò gbà ọ́ sí. irọ́ o kí ló ń kà yìí nígbà bàtà 7 nígbà náà ni túnkà nígbà náà ni àwọn olóòótọ́ Ẹ̀. yóò dá lóhùn wọ́n á dá a lóhùn wípé Olúwa nígbà wo ni àwa rí ọ tí ebi pa ọ́ ẹ́ tí àwa fún ọ ní ẹ̀hẹ́n tá a fún ọ lóúnjẹ ẹ̀hẹ́n tí ò gbẹ́ ń gbẹ ọ́ ẹ̀hẹ́n tí a fún ọ lómi tí a sì fún ọ ẹ̀hẹ́n ní ohun ẹ̀hẹ́n nígbà wo ni àwa rí ọ ní àlejò ẹ̀hẹ́n tí a sì gbà ọ́ sílé ẹ̀hẹ́n ọ wà ní òhò tí àwa sì daṣọ bò ọ́ ẹ̀hẹ́n nígbà wo ni àwa rí ọ tí ìwọ ṣe àìsàn tí a ò tí a mójútó tó ọ ẹ̀hẹ́n tí ìwọ wà ní nínú túbú tí àwa sì tó wá ẹ̀hẹ́n ẹ máa gbọ́ verse 40 ọba yóò sì dáhùn ọba yóò wá dáhùn yóò wípé sì fún ọ pé pé lóòótọ́ ni mo lóòótọ́ mo sọ fún yín níwọ̀n tí ẹ̀yin ṣe é fún ẹ àwọn má gbọ́ ọ̀kan nínú àwọn arákùnrin wọn níwọ̀n bí wọ́n bá ti ràn yàn lọ́wọ́ tó kéré jùlọ tó kéré jù lọ èyí ṣe ẹ ṣe fún fún mi Jésù òwánú túbú rí òwe ló ń pa so àsọtẹ́ àṣà 53 yẹn John the Baptist ló ń bá kò ń ṣe Jésù ẹgbọ́n lẹ́ ń bẹ̀ ìyẹn ti lọ ìbágbó ti lọ now bá ń padà sí inú Luke 22 yẹn verse 38 tó wọ́n padà ra ìdá yẹn o wọ́n ra ìdá yẹn o wọ́n ta ogun tán ní wọ́n ẹjẹ́ méjìlá tó wọ́n kù ṣẹ́dé pé wọ́n ta aṣọ wọ́n ta bàtà wọ́n ta ọ̀pá wọ́n rí dàjú méjì lọ́ra o 22 verse 38 wọ́n wí pé Olúwa sáwo ìdá méjì rèé wọ́n fọ́n pé ó tó first man to appear mọ́ṣúárì ni ìjẹ́ sọ̀rọ̀ nìyẹn o ó rò pé àwọn kan máa káwọn kéékèèké kan wá tó wọ́n ní pọ̀ táwọn máa sáré fi irin kọrin ṣọmọ irin máa kọrin ẹ̀mí àbí ní ṣe kọrin lánàá irin kọrin àdúgbò fọlọ́hún àdúgbò fọlọ́hún àdúgbò fọlọ́hún kan ti gbéyàn débàdàn ẹ tó ń padà wọ́n tó pa fóònù ń bó pé fóònù fún ọkàn tó ń padà níbo láti wo sí ibo alhamdulilayi dúpẹ́ fọlọ́run ìdí màá sọ fún mi ni pé olóòótọ́ òkè ní kú sípò kà láéláé ó lè rí báyìí kó wọ́ bọ̀ ọlọ́run á tún gbé straight no òjò irú mi nìwọ ọ̀tá mi làwọn. now wọ́n ti ní ìdá méjì Jésù á wò pé ìdá yìí náà tá a kàn kó dání yìí ẹ já lọ gbàdúrà tá a bá tiẹ̀ ní ìdá lọ́wọ́ tẹ̀mí wa balẹ̀ tá a bá mú àdúrà kún náà nǹkan omílẹ̀tọ̀ ìwọ̀n gbin lẹ́nu wọ́n padà ló dá yẹn o pásọ̀ kan sọ pé ìdà kọ́ bíbélì ló ní kan lọ́ra bíbélì ní ìdà báyìí máa ń gé etí nìyẹn o ó lè gé etí gan o wọ́n ti gbá àwọn ìjìnà gan wà láì. now nínú Matthew chapter 26 right till 11 máa stop torí àwọn ẹnjìníà wọ́n lọ school lọ́la a wá gbé ètò kù sí part 11 ibẹ̀ láti wá gbé tá máa gbé bọ̀ now ẹja bá lọ ẹ má bá lọ lọ Matthew chapter 26 láti verse 39 kìlò 26 ìjà 36 kí ló ṣẹlẹ̀ now bẹ́ẹ̀ ni ṣé àwọn ti ra ìdà wọ́n ti ní physical power wọ́n ní the spiritual power wọ́n ti ní physical power wọ́n ní physical power yìí lọ́wọ́ àwọn sàrà sí ní physical power lọ́wọ́
tá a fi ja ogun yìí tá a jà lájà yìí àwa gbọ́dọ̀ gbójúlé a lè ní good lawyer tó la ní good lawyer ògúngbògúngbè oníbàjẹ́ fún yín wọ́n rò pé ó ti tán ọ̀tá rò pé ó ti parí ọ̀nà tó ló wá gbé gbà ó tún jẹ́ ọ̀nà ìyanu ẹ wò ó ẹ fi sórí ilẹ̀ ọlọ́wà ju àrí. Now Matthew 26 verse 36 kí ló ṣẹlẹ̀. nígbà náà ni Jésù bá wọn wá sí ìlú tí à ń pè ní Jésù. Bẹ́ẹ̀ ni o Ó kún fún àwọn ọmọ ẹ̀jẹ̀. fún àwọn yẹn pé Ẹ jókòó nísìnyí ẹ jókòó ń bì nígbà tí mo bá lọ gbàdúrà tí má lọ gbàdúrà lọ́hùn ó ń Pétérù àwọn ọmọ Sébédè méjèèjì. àtàwọn sẹ́fẹ̀ẹ́ pẹ̀lú ẹ̀ Ó sì bẹ̀rẹ̀ sí ìbànújẹ́. ẹ jọ kí ló ń bàánú jẹ́ ná ẹni tó nawọ́ lọ́rùn pé ẹ rán mi pé pẹ̀lú ilé Jésù ó ti borí láti kí ni kò ní Jésù tó borí yẹn Jósẹ́fù ní Jésù kọ́ Ó sì bẹ̀rẹ̀ sí rẹ̀wẹ̀sì. kí ló ń rẹ̀wẹ̀sì fún ẹni tó wá kú fẹ́ ṣe ara yẹ kí ló ń fẹ́ rẹ̀wẹ̀sì fún ibi mission fẹ́ accomplish ẹ ni Nígbà náà ni ó wí fún ó wọn mọ̀ pé pé ọkàn mi bàjẹ́ ah pé ẹ̀yin boys ó kọjá bẹ́ẹ̀ o ọkàn ń bàjẹ́ lójú ikú ni o ẹ dúró ó nílé ní ẹwà ẹ dúró ń bí o ẹ máa bá mi ẹ máa bá mi ṣọ́nà sọ o ẹ máa ṣọ́nà o ẹ máa kàn pé ẹ máa ṣọ́nà kẹsì máa gbàdúrà ẹ máa ṣọ́nà kẹsì máa gbàdúrà ta ló lè mọ ìgbà tàbí àkókò tí Júdásì lè dé ẹ máa ṣọ́nà. Náà ó sì lọ síwájú díẹ̀. Jésù wá lọ wájú díẹ̀ Ó dojú bolẹ̀. ó wá dojú bolẹ̀ Ó ń gbàdúrà. ó wá ń gbàdúrà sí pé pé ẹ́n bàbá mi bàbá mi bí o bá lè ṣe é. tí o bá lè ṣe if you can do it Jẹ́ kí a mo ń bọ̀ if you can do it àjẹ́ ó dẹ̀ mọ̀ ó látẹ̀lì nínú Matthew 19 verse 26 yóò sọ pé with God all things are possible fún Ọlọ́run ohun gbogbo ní ṣíṣe yóò tún wá ń béèrè ìgbà tó ti wà helpless gẹ́bí rẹ́gọ̀ tá a bá ń lẹ̀ ó ti wà helpless ó ti gbà pé wo sí tọ́lọ́hún ò lè ṣe kà kó mọ́ lè jì sí kòtò dámìnìtì á ṣiṣẹ́ ntọ́lọ́ fi yọ ẹ́míà lánàá nìyẹn torí ẹ́míà ọ̀kanlọ́mọ Ṣákírù ò ṣe nítorí popularity kò dẹ̀ ṣe nítorí owó ó ń ṣe nítorí Islam ni Ọlọ́run fi yọ lánàá tí ó sì bá ṣe bẹ́ẹ̀ tó plan fọ́kanlọ́mọ ò dáa Ọlọ́run jù wọ́n lọ Ọlọ́run gbàgbára wàláhì Ọlọ́run gbàgbára o Allahu Akbar yàrá jàlálù wọ́n sọ pé nìkan lọ́rọ̀ ẹ̀ yé a máa wo alábòsí báyìí máa jó lọ mọ̀ ń wẹ̀ yẹn wọ́n á dójú ẹ̀ wá gbà mú kò á ní bọ́mọ́ lọ́ máa mú wa lórí àbòsí lọ́ máa jẹ́ aṣáàbòsí láyé wa lálá haúlà. Náà jẹ́ kí a gbò yìí tó kọjá kúrò lórí jẹ́ kí wàhálà ẹ̀ kúrò lórí mi wọn kí ṣe bí èmi èmi ò fẹ́ ẹ̀ bí kò ṣe bí ìwọ ló fẹ́ èmi kọ́ so Jésù gbàdúrà tẹ̀síwájú ó tọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá. Jésù ti lọ gbàdúrà ọ ní Gẹ́sẹ́mánì tó bá gbàdúrà ó bá bọ́ta lẹ́yìn 1 hour Ó bá wọ́n ti sùn lọ gbá àwọn ọlọ́mọ wọ́n ti rò pípé àwọn lọ ọ̀gá kí ló fẹ́ ṣe báyìí wọ́n ti wà hopeless pé wọ́n máa pọ̀ ga wa o Jésù ní ẹ lọ ń sùn inú wa bí kí ló wá wí ó wí fún Pétérù pé Pétérù kí la ó wá òkè ni ẹ̀yin kò lè bá mi ṣọ́nà ní wákàtí. ẹ lè secure me for just an hour tí mo fi lọ gbàdúrà ń bẹ̀ yẹn Ẹ máa ṣọ́nà. ẹ máa ṣọ́nà náà Kí ẹ sì máa gbàdúrà. ẹ máa gbàdúrà o Kí ẹ̀yin kí ó má ṣe
ọwọ́ máa bá yín náà tọ́ bí emú mi ọwọ́ bá yín ẹ gbàdúrà jàre kí ló ṣẹlẹ̀. lóòótọ́ ni mo lóòótọ́ ni ẹ̀ bẹ́ẹ̀. ó ní lóòótọ́ wẹ́ ikú òjò mi lójú náà bọ́ọ̀t ó ṣe àìlera ó ṣe láfárà tó wà ń ta yóò dáa ẹbí yóò ṣe ń lament ẹbí ṣe ń lament tínú wọ́dí ẹ̀ ń dùn kó wá kú wà èèyàn láwọn tó bá pé wẹ́ ikú náà èèyàn lè avoid ẹ̀ but láìláìlàlá ọlọ́run ṣe o tí mo jẹ́ mùsùlùmí náà. ó sì tún padà lọ ní ẹlẹ́ẹ̀kejì. ó wáyé lẹ́yìn ó tún lọ gbàdúrà ó tún lọ kàn sínú àdúrà yẹn. ó sì gbàdúrà ó wí pé bàbá mi tí aago yìí kò bá lè kọjá. ṣé ò lè ré kọjá ni. kò ṣe pé mo mú bẹ́ẹ̀ tẹ̀ ṣe. ṣé ò lè bá mi rí dànù ni ikú just like that tẹ̀síwájú. ó sì tún bá wọn wọ́n tún sọ wọ́n ti rò pé ọ̀gá wo wọ́n yẹ kúrò ní ẹ̀rọ jẹ́ ló kú jẹ́rìí náà bá ká agan sákàkiri aṣọ́kò ojú díẹ̀ aṣọ́lọ́ aginjù alọ́radà ìkan náà ni ọ̀gá wa yẹ kú ẹjẹ́ lọ kú jẹ́rìí. nítorí ojú wọn ò ní sùn dọ́sìn láginjù ó ló kárí ẹ̀ lọ tẹ̀síwájú ó fún wọn lẹ o ó lọ ń gba lẹ́lẹ́kẹta ìwọ wá ń dunnú ó ti kú fẹ́ ṣe ẹ wa ṣé tó fẹ́ kú rè why are you fooling yourself my brothers and sisters in Christendom kí lè fún lára yín sí these are the things we read in your Bible Quran kọ́ ló sọ Bible là ń kà náà. náà ni ó tọ̀ àwọn ọmọlẹ́yìn rẹ̀ wá ó sì fún wọn pé ọmọ gbé ẹ máa sùn wàyí. ó yá o ẹ fúri ẹ lọ sùn torí bó ti rí signal kan gbà kí ẹ lọ sùn gbà yẹn bọ́ọ̀kùn ò tí ì bàrẹ̀ náà o nígbà tá a déwèé Luke chapter 22 verse 47 to 51. Okay. No. From verse 39, yeah, 39. Luke 22, 39. Bẹ́ẹ̀ni. Wọ́n tọ́ lẹ́yìn. Tẹ̀síwájú. Tó wá síbẹ̀ ó wọ́n gbé ẹ máa gbàdúrà o káàmà bọ́ sínú problem ó fi wọ́n lẹ̀ ó kúnlẹ̀ ó wá ń gbàdúrà ó sọ pé bàbá tó bá fẹ́ gba ikú yìí dànù ìfẹ́ tèmi kọ́ mi ò fẹ́ kú o ìfẹ́ tẹni ká kọ́ fẹ́ kú o mi ò fẹ́ kú o. Tá a máa ṣe rèé ẹja pọ̀ ṣẹ̀ síbẹ̀ ni torí ó ní àwọn tí mo fẹ́ lò tí mo gbọ́dọ̀ farabalẹ̀ analyse ẹja ṣe báyìí ẹja stop ẹ̀ síbẹ̀ yẹn ẹja kí ni stop ẹ̀ síbẹ̀ ká stop ẹ̀ síbẹ̀ so nígbà tí máa gbé Ọlọ́run ṣọ́ wa ta ọ̀sẹ̀ tó ń bọ̀ nínú ìdùnnú ọlá nínú ọlà tá a ti máa gbé ní ibi tó ti ń gbàdúrà ní Lúùkù yẹn Báíbù ròyìn débi pé òógùn tó ń bọ́ lára Jésù ó dàbí èrò ẹ̀jẹ̀ tó ń kánlẹ̀ lórí ìkíni kí ló wá ṣe láyé wá kú ni káwọn ìyá àfẹ́ ṣe lọ oníyanṣẹ́ ọlọ́gà ṣe àní ìgbà pé orí tàìmì ti lọ oníyanṣẹ́ ọlọ́gà ìgbà tẹ́gbà jẹ́ náà kó àìgbégbé YouTube wọ́n máa ṣe tó ń sìn wá upload sórí YouTube fún wa a lè rí ẹ̀kúnrẹ́rẹ́ wò Subhana Rabbika rabbil izzati amma yasifun ẹ̀yà àgbà ní kọ́ sọ̀rọ̀ la àwọn àlejò sọ̀rọ̀ kàtó ẹ stop recording yẹn náà.